Ànábì ṣe tẹ́rìbíà fáwọn sàábé débi pé wọn wá rí nǹkan mìíràn ju àsìkárù lọ. Àfáǹdá rahimahullahu ta'ala rahmatan wasi'a. Àfáwà ló sọ bẹ́ẹ̀ fún wa o. Mọ̀lánà Sheikh Adam Yahya Al-Filani. Wọ́n ní àfáǹdá làrúrí lẹ́lẹ́ fi rí tí wọ́n máa bá yẹn sọ̀rọ̀. Laylan wa naharan. Qad sara lisanuhu ratiban bi dhikrillah. Àwọn yẹn ti rọ̀ débi pé tẹ́ bá sún àwọn yóò mọ̀ síṣẹ́ lọ. Ọmọ wọn sọ bẹ́ẹ̀ fún mi. Àwọn màmá wa tẹ́bí wọn là ń Sheikh Shazili. Wọ́n ní wọ́n ti máa ṣe torí ohun wọn náà jọra wọn. Tó bá já sàlátù náà lọ́wọ́ Allahumma salli Allahumma salli. Àwa nísìn fóònù ni. Ó rà kan ó tún ní kò ṣiṣẹ́ dáadáa ó tún rà mí. Ó tún olówó wí wọ́n. Nígbà tí ó wà fi ṣiṣẹ́ ní wọ́n ya gíní ọwọ́. Ní post ẹ̀ ń jọ jímọ̀ happy jímọ̀. TikTok ń pawó lọ́wọ́ rẹ̀ ìwọ ògéènì. Nígbà tí tẹ́rìbí yóò rẹ̀ wá wọ́n yà kú mù láìlà. Ànábì wá ń dìde lóru. Gbogbo tí ń ṣe òun ló fi ṣe tẹ́rìbí àfáànsà abẹ́ làwọn náà fi ń ṣe bẹ́ẹ̀. Hátà àtàǹfàtìrù kọ̀dà máa wò. Ó dìde hárí lóru débi pé ẹsẹ̀ rẹ̀ méjèèjì wú. Wọ́n bẹ̀ yí pé kó dákun pé kí òun tó ń wá tó báyìí. Gbogbo nǹkan Ọlọ́run ṣe fún ọ, ó ní ẹ fi mílẹ̀. Ìtẹ́ Ọlọ́run ṣe òun náà ní dúpẹ́ sí. Fata asara sahabatu bihi. Níbẹ̀ làwọn sàábé ti wá kọ́sì rẹ̀. Ìtí jẹ́ tẹ́rìbíyà nù. Títí dìsìn náà, àwọn àfáwà tó ti lọ là ń wí. Ayé tẹ́ kù dá ẹ̀ bóde. Àwọn àfáwà tó ti lọ abábọ́lá wọn bẹ lọ́hun wàláhì tàláhì yóò sì máa ṣe wúwà láì lálàúlá. Ó yẹ kárí máa ní àwọn àfáwà tán ṣẹ́kù abábọ́lá wọn bẹ lọ́hun wàláhì yóò sì wẹ̀ wọ̀n. Àfáà yín wo tí wọn ò jíṣẹ́ Ọlọ́run tí wọ́n jí sí ara wọn. Àfáà yín tí lọ lè ta gẹ́gẹ́ lóde tí wọ́n ní kí ló dé wọ́n ní àsìkárù mi. Ọwá bí wọ́n ní ọ̀rọ̀ pọ̀ nú àwọn ṣéwù wọ́n wá bí díẹ̀ dànù sọ gbogbo ẹ̀yẹ tí wò lè yáwó ìgógóró ní máa mú yẹn bí ẹ mẹ́fọ́lá wèrè tẹ́bẹ̀ lọ́hun hátà ànà tẹ́ mẹ́mì yìí àwọn tí wọ́n ti lọ́hun náà láàárọ̀ láwọn fi bẹ̀ lọ́hun àwọn ń jà fún tẹ́rìbíyà tó yẹ kí wọ́n kó gbogbo ṣéwù jọ kí wọ́n lù wá kí wọ́n wá kó àwọn mùrídì jọ kí wọ́n lù wọ́n kí wọ́n wá ní wọ́n máa lè pọnmi sí jímọ̀ ọlọ́wọ́n kọ̀ yìí mùrídì bó lẹ́yìn yọ́ pé ń pẹ́mi sí ẹ̀lẹ́ gbáyẹ̀ jímọ̀ ọjà yọ́ bẹnu yín nítorí kí wọ́n ṣe nù àwọn ń jà sí pé tàṣọ́fù fún wa tàṣọ́fù tó jẹ́ àṣẹ bí wọ́n ti ṣe mọ́ ọ wà lóòótọ́ ara yín sì lèmi náà ṣùgbọ́n ẹja take time we are not serious